ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí mo kí ẹ kú dédé àsìkò ìbò nìkan ọ̀dọ̀dọ̀ bí náà bá tán ní aṣọ ẹ̀jẹ̀ kì í tán lè kánná lórí ọ̀rọ̀ méjì péré náà ni láàrin ìṣẹ́jú mẹ́ta péré náà ni àfi máa yẹ̀ wò gbíyẹ̀wò wa náà ṣe rí kò ṣeé tẹnumọ́ jù ni torí ìkíní ọ̀rọ̀ ẹ̀sìn ni èkejì ọ̀rọ̀ ìjọba ni ọ̀rọ̀ ẹ̀sìn àwọn tó gbẹ́sìn lórí wọn kì í fẹ́ gbọ́ pé ẹ sọ nǹkan kan tí ojú òótọ́ ọ̀rọ̀ bó ti wulẹ̀ kó dáa tó láti fi ti gbé ọ̀rọ̀ yín lẹ́sẹ̀ nínú ẹ̀sìn ṣùgbọ́n síbẹ̀ kò ní tóbi káfọ̀bẹ̀bù a máa tún sọ náà ni ṣe rí ẹ̀sìn mùsùlùmí ó dàbí pé àwọn àáfàá sìn wọ́n ti ń fa ẹ̀sìn yẹn wọ́n ń fà á sẹ́yìn ni ó sì yẹ kí àwọn àáfàá dáadáa tó bá wà láàrin wọn kó pè wọ́n sí àkíyèsí ẹ̀sìn Islam ó ti dáyé tipẹ́tipẹ́ kò sì bàjẹ́ lọ́dọ̀ àwọn baba ńlá wa tán mú ẹ̀sìn wá ṣùgbọ́n nígbà wá dórí ẹ̀yìn àáfàá wọ̀sọ̀ àáfàá tó dáàmọ̀ àáfàá tó já ẹ bẹ̀rẹ̀ sí ní sọ̀sọ́kúsọ rádaràda lórí ọ̀rọ̀ ẹ̀sìn náà ṣé àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí àwọn ọ̀rọ̀ rádaràda lórí social media ṣé ẹ fi ń pọ́n ẹ̀sìn lé ni ẹ fi ń gbé ànábì tẹ́ ń sọ pé ẹ̀ ń wàásù ẹ̀ náà ṣé ẹ fi ń gbé ga ni àbẹ́ fi ń kó rẹ́dẹ̀rẹ́dẹ́ bá àwọn nǹkan kan wà tó jẹ́ wípé ẹ sọ pé ànábì ló sọ ṣé ẹ mọ̀ pé ayé western world la wà yìí kànábì bá tiẹ̀ sọ láyé ìgbà ẹ tójú bá dúdú ṣé bẹ́ẹ̀ náà lẹ́sìn máa tẹ̀lé lọ ní àwọn nǹkan tí ọ̀rọ̀ tí ò ṣe é gbọ́ létí tó bá jẹ́ pé ọlọ́run náà lẹ́ ń sìn ọlọ́run á ní kẹ́ẹ̀dẹ̀ máa ṣekú pa ẹ̀dá ọwọ́ ọ̀hún nítorí pé kò sin ẹ̀sìn kan ẹ̀sìn wo lọ́lọ́run ń sìn aṣuèrè ló máa sọ pé ẹjẹ́ ń pèlẹ̀ aṣuèrè àwọn tó ń ṣuèrè láyé ara wọn pẹ̀lú àwọn ọ̀rọ̀ ẹnu wọn àáfàá kan jáde kẹ́ẹ̀lì máa wo ibi tí àwọn àáfàá yìí tí wọ́n ti ń ṣe ẹlẹ́yà tí wọ́n fi ẹ̀sìn Islam ṣe ẹlẹ́yà tí wọ́n láwọn ń sọ̀rọ̀ ọ̀rọ̀ rádaràda jáde lẹ́nu àwọn ò sọ pé ẹ̀sìn Islam ò dáa ṣùgbọ́n ẹ̀yin ń prove ẹ̀ bí ẹni pé kò dáa ìwà yín ò fi hàn pé ẹ̀sìn yẹn dáa ìwà yín ò fi hàn wípé ẹ̀sìn yẹn ní àlàáfíà bẹ́ẹ̀ ẹ̀sìn àlàáfíà la mọ̀ ọ́n sí òun la dẹ̀ gbọ́ sí kìrìsìtẹ́nì láyé àtijọ́ ń bá mùsùlùmí sọdún mùsùlùmí lọlé kìrìsìtẹ́nì gba kérésì ìgbẹ̀yìn àáfàá àgbàlódé yìí lẹ́sọ́ dé èèwọ̀ pé ẹ̀wọ̀n ò lè jẹbọ àtàwọn alákatakítí imagine kẹ máa ní ọmọ ìyá méjì wọn ò lè jọ ṣe torí kan ṣẹ̀sìn Islam kan ṣẹ̀sìn kìrìsìtẹ́nì ṣé tó dà lẹ́ ń sọ jáde lẹ́nu ìkànnù yín jáde ó níbẹ̀ bá fẹ́ mọ bá ànábì ṣe tó ẹ lọ bá mọ̀ọ́lù ẹ sọ sí létí pé ànábì mọ̀ ti kú kí ló rò débẹ̀ ìyẹn jẹ́ wàásí tá a fi ń ṣe wàásí ìwà rere fún àwọn jọ̀mọ́ ẹ kàn bọ̀ sórí social media rádaràdá máa jáde lẹ́nu yín ó máa jábọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú kò kàn yín ọ̀rọ̀ ẹ lọ sọ̀rọ̀ sí mọ̀ọ́lù létí lọ́kàn sọ̀rọ̀ nu ẹ wá sọ gbogbo ẹ̀dẹ́ lẹ́yà tán àwọn èèyàn wá lọ bá mọ̀ọ́lù wọ́n ń sọ sí létí mọ̀ọ́lù ò ṣe nǹkan kan ó tún yá ẹni olójú èdè tí mọ̀ọ́lù gbọ́ èdè tí mọ̀ọ́lù bá gbọ́ ni wọ́n fi sọ ṣe gbọ́rọ̀ dèdèrè ṣé ẹ jẹ́ wàásí ṣe báyìí la bá àwọn bàbá kan tí wọ́n ń ṣe wàásí tí wọ́n tún fi ṣe késẹ́ẹ̀tì àwọn nǹkan tí ò possible láyé western world ẹ tún mú wọnú àkùrán ẹ ti ń jẹ́ káwọn èèyàn máa bá yín tu o ṣe rò pé ọmọ ayé àtijọ́ làwọn ọmọ tó wà ń sìn ni ẹ rò pé orí wọn ò pé ni ẹ wá fẹ́ sọ ẹ̀sìn Islam ẹ fẹ́ sọ di rádaràda ṣé nǹkan tó ń jáde lẹ́nu àwọn èèyàn sí ẹ̀sìn yẹn ń sìn ṣé nǹkan àwọn èèyàn wọnú ẹ̀sìn yẹn ni àbẹ́ ìlú àwọn èèyàn ẹ̀yin náà lẹ́ ṣe jàgídíjàgan gbogbo nǹkan tó jẹ mọ́ ìsùnmọ̀mí láyé orúkọ inú ẹ̀sìn Islam bíi orúkọ kéwù ni wọ́n fi ń sọ kíní kan Boko Haram kíní kan ti dà kíní kan gbá àwòtáwò ẹ̀ẹ́dẹ̀ ronú wípé àwọn tó ń ṣe báńdíìtì yìí wọ́n ba ẹ̀sìn jẹ́ fún yín kẹ́yìn ẹlẹ́sìn ilẹ̀ Yorùbá ẹlẹ́sìn mùsùlùmí ilẹ̀ Yorùbá kẹ́ ẹ pera yín kẹ́ ẹ yára yín sọ́tọ̀ ẹ̀ ṣe yẹn ìkan tó jáde ó ní èèyàn Ọlọ́run ní Boko Haram
nígbà Gumi náà ti sọ àti Sultan Sokoto ti sọ pé ẹ tó bá bandit jà Ọlọ́run ló ń bá jà. Common sense, ṣé sense wà nù yẹn? Ọmọ Yorùbá wa bọ́ta olóhùn àáfà ó ní èèyàn rí ní Boko Haram. Ṣé kò yẹ kán fura sí onítàn kan dẹ̀ lọ gbé? Ṣé ò yẹ ká gbófinró gbé kán bí léèrè ìdí tí ó fi jẹ́ Boko Haram ṣe jẹ́ èèyàn rí? Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀yin àáfà yìí ẹ mọ nǹkan tẹ́ máa sọ lórí social media. Ẹ yé da àwọn èèyàn láàmú, ẹ yé da ayé àwọn èèyàn láàmú náà. Tẹ́ ẹ bá mọ̀ ọ̀rọ̀ Ọlọ́run tẹ́ ẹ lè sọ ẹ̀dẹ̀gbẹ́nu dákẹ́. Àwọn àáfàá gidi wà láàrin yín tó yẹ tá a mọ̀ láwọn àáfàá dáadáa. Ẹ mọ́ bẹ́ẹ̀ sí Islam jẹ́ ti bàjẹ́ tán already náà anyway. Ẹ ti ń já àwọn èèyàn náà. Wọ́n ti ń rí pé ẹ̀yin táwọn tẹ̀lé tán fọmọ́ fún pé kẹ́ ẹ kọ́ ọmọ ní kéwú làákàyè ọ̀pọ̀lọpọ̀ yín gan ò tó nǹkan torí tí ń jáde lẹ́nu yín ọ̀rọ̀ àrìndín ni. Ẹ dẹ̀ fẹ́ bẹ́ẹ̀ sìn jẹ́. Ẹ dára dẹ́ yìí pọ̀ ẹ stop ẹ̀. Anyway ẹ jẹ́ kó mẹ́ bàbá wa Ọbásanjọ́ ọ̀rọ̀ tán sọ fún tí a fi ránṣẹ́ níbi tí a ti lọ ṣe ìpéjọpọ̀ ìsìn kan kíní kan commandment àbí lórí pé ọ̀rọ̀ ìgbésùnmọ̀mí lórílẹ̀‐èdè yìí ó ti ń pọ̀ jù tágbára ọ̀bá ká kò ṣẹ̀ṣẹ̀ níbẹ̀ láti pè ẹlòmíì tàbí ibòmíì tàbí àjọ àgbáyé tàbí ìlú míì tágbára wọn lè ká láti ràn wá lọ́wọ́.